Alhaji Kollington Alhaji Barrister àti Kollington wọn mú nǹkan lẹ̀ ni a tún gbọ́ pé wọ́n dọ̀rẹ́ òjijì kò lè sí ìgbà tó jẹ́ kán dọ̀rẹ́ ju pé. láti ọmọdé jòjò ètò ẹ̀. látàrí bá sọ nǹkan kan pé wọn ò mọ̀yàn kan rí. ó lè ti máa kọrin ní Ajégúnlẹ̀ o but I don't know him. ìfún gbọ́ mi gangan fún ara mi gan fẹ́ ṣe wà bí ṣe pẹ́nu mísíkì mi ìgbọ́ rẹ́kọ̀dù tó Òṣùpá ṣe ń gbà yẹn. Aláǹgẹ̀rẹ̀. Sandoka bí kí náà pè lóbóró ìbò sí yẹn sẹ́yìn wà lórí yẹn wò sí ẹ mọ́ ní kọ́ rárá àwa ti gbé lọ́sọ̀ọ̀sọ̀ Òṣogbo 1991 a ní kó play pẹ̀lú Kọ́lé Dowó kò rórí kọ́. Alhaji Kollington Ayinla is number 1 no Fuji now. a ti gbọ́ orí gan-an tẹ́ pé Satellite máa sọ fún wa pé kára Paso 10 torí Paso ń tà ń gbà yẹn rárá. kára Sọnití Adésọkọ ẹyọ kan Sọnití bá wọ studio kò ń gbèrò wọ studio rárá ifun gan Sọnití nọ islam kan sì jẹ́ ọ̀gá fún ó nà mọ́ gbogbo àdúgbò yẹn. ètò ẹ̀ bó ṣe dùn ló kọ́ ni lọ́gbọ́n tó. tí báyìí sábà máa dágbó máa kí anybody round so ó lè máa tẹ̀ kí ni ẹ tí mo tó rò pé ó fẹ́ ní research ojú. ayé fẹ́. ọ̀rọ̀ ìdáfẹ́ sọ̀rọ̀ lé lórí topic ìdáfẹ́ sọ̀rọ̀ lé lórí gangan kò sí nǹkan tó rẹpẹtẹ ọ̀ nípa ọ̀rọ̀ gbígbéyà wẹ́wẹ́ àtàwẹ́wẹ́ ètò òsì ọba òjẹ́ Alhaji Sulaiman Adio àtàwẹ́wẹ́ tó ń já ọ̀rìn for now. tó ń jẹ́ intimate. ṣe ìṣèjọ máa ń sọ̀rọ̀ sí. dàárọ̀ dọ́là. ṣé bọ̀dá lẹ́ ń pè wọ́n ni. ẹ ṣe rí ìdòwò àlè pera wa ń bọ̀dá àlè kò ayé bọ̀dá ò yọ. ayé bọ̀dá ò yọ. ayé bọ̀dá ò yọ. so ẹ lè lo ẹ fún Paso. wọ́n máa lo ẹ fún torí pé ṣe rí respect is reciprocal. bọ̀ ẹ̀gbọ́n yín ni wọ́n náà. màmá mi kọ́ ló bí Pasuma. àwọn pé gbàgbé wọn tẹ pé wọ́n máa ń ká àwọn ọmọ kéékèèké kí máa ń wà àtọ́jú máa ṣeré papọ̀ ẹ tó lè ju a lè jọ ojúra wa lọ nìyẹn bọ̀ tá bá ti jọ wà àtàjọ ń ṣeré papọ̀ àti di nǹkan kan náà láti sọ àgbègbè nǹkan tó mẹ́rin yẹn tó sọ pé òun lè pe Pasuma ní bọ́dà àṣẹ kọ́ni tabadẹ́ tó ní ká wò gbà tí wẹ́wẹ́ máa dín mu ṣín bíbà wọ́n ló ti bẹ̀rẹ̀ ó ti ṣeré ní sáìdì kò dún yẹn tẹ́lẹ̀ ní kékeré láti kékeré ẹ̀ ló ti ń play but gbà tó dé mu ṣín yẹn náà gbà tó máa dé sí mu ṣín bíbà sáìdì dí òru yẹn ló dé sí ó dẹ̀ ní promoter kan tẹ́ pé ẹ̀gbọ́n kan tẹ́ pé ó ní cement tẹ́ pé máa ń kó cement fún gbà yẹn bàbá Rúkà kò sẹ́ni tí ò mọ bàbá Rúkà yẹn wọ́n tó bá ti jẹ́ ọmọ Mushin olú máa ń kó cement fún wẹ́wẹ́ ńgbà yẹn Ọlọ́ṣogbo ni Paso dìmú ńgbà yẹn Mayflower tèmi ò gbé nǹkan kan ni Paso ti máa ń play but wẹ́wẹ́ òun ló ní gbogbo òdí òru gbogbo náà Akálà wẹ́wẹ́ ló ní gbogbo olódi gbogbo bẹ̀yẹn mú Kàbákà táwọn á rìkọ́dù fún gbà yẹn Kàbákà di olóṣà mọ́ gbogbo agọ́ràn kọ̀ọ̀kan mọ̀ then Sínà Àkànní ó di Onífádé ni Sínà Àkànní wà Sọnití Adésọkọ tó kù yẹn òun ló ní gbogbo kìlà á ní Martins pẹ̀lú Adéyẹmí bí gbogbo wọn ṣe wà ní section by section olúkálùkù dàdúgbò ẹ̀ mú gbà yẹn ni so wẹ́wẹ́ náà kéré ní olórin náà àwẹ́wẹ́ ní sọ̀bọ̀ kéré ní olórin gbogbo àwọn tọ́gbọ̀n sọ pé kíní kankan jam turkey ipò gan-an gbà tí wẹ́wẹ́ tó bẹ̀rẹ̀ nínú Mushin wọ olórin tó bá ti mọ̀ tó bá ti dénú Mushin play wọn ò tí mọ̀ ẹ̀ for example sí ẹwọ́nú Sado tó wà mí báyìí ní Sado mi ní Mushin bí báyìí ìwọ olórin tó bá ti play nu Sado ń gbà ẹ̀ lódì days because nǹkan tó sọ nípa ọ̀rọ̀ tí wẹ́wẹ́ sọ nípa ọ̀rọ̀ Òṣùpá nǹkan kan pé òun mú Òṣùpá pé Òṣùpá lẹ̀ ti ṣe ó ló ti ṣe bí rẹ́kọ̀dù mẹ́ta it's true ó lè máa mú Òṣùpá. Saheed Òṣùpá torí mi ò mọ̀ I don't know him ó lè ti máa kọrin ní Ajégúnlẹ̀ o but I don't know him. ìfún gbọ́ mi gangan fún ara mi gan fẹ́ ṣe wà bí ṣe pẹ́nu mísíkì tó mi ì gbọ́ rẹ́kọ̀dù tó Òṣùpá ṣe ń gbà yẹn rẹ́kọ̀dù mẹ́ta tán ló ṣe ń gbà yẹn mi ì gbọ́ ọtí ìgbà tó ṣe ti jáde Master Blaster ìgbà tó jáde Master Blaster yẹn after that ló wá bẹ̀rẹ̀ sí wọ́n play nínú Mushin tó wọ́n gbá job ní Sado nígbà yẹn ìgbà tó bẹ̀rẹ̀ sí tó dé Mushin yẹn lọ́sẹ̀ tó anybody tó mọ̀ pé àbọ̀bọ̀ yẹn náà kọrin o pé wọ́n ní jọra ló ti wá nǹkan kíní kan pé fún kan pé ó ti ṣe rẹ́kọ̀dù mẹ́ta ó possible kí wọ́n máa possible gbogbo àyẹn wọ́n ti wà ń gbòòrò life wẹ́wẹ́ ti bó ti rally round ìfún gan nígbà yẹn life kẹsẹ̀ ti wẹ́wẹ́ ó hit ju Paso lọ nígbà yẹn rẹ́kọ̀dù làwọn Paso àti Sọnití ṣe nígbà yẹn gan Sọnití gọ́gọ́gọ́ òun ló ń beat inú rẹ́kọ̀dù tábà lọ sọ́dọ̀ Satellite tó rí kó tó ń ta kílẹ̀ tí wọ́n gbà yẹn Satellite máa sọ fún wa pé kára Paso 10 torí Paso ń tà gbà yẹn rárá Paso kì í tà rárá a ní kára Paso 10 kára Sọnití Adésọkọ ẹyọ kan torí Sọnití bá wọ studio kò ń gbèrò wọ studio rárá Sọnití ò kì í gbèrò wọ studio ní first position àtọ́ pé tó bá dé studio Sọnití ò kì í gbèrò wọ studio
gbogbo tó bá kó ó ti wà brain ẹ̀ so kọ́lọ́run fọ̀run kẹ́ ọmọdé sọkàn ó wá bá Clinton so dìmá yẹn Ọlọ́run gbà fún gan nínú Mushin wọ́n pọ̀ kákọ̀sí wọ́n pọ̀ bẹ́ẹ̀ yẹn inú ẹ̀ láti rí Wasiu Ajani Tẹ́kọ̀ọ́ pure water ìyẹn from beginning ẹ̀yìn Kabaka ló wà tó ti ń gbèrín so òun náà dá dúró padà dá dúró ìyẹn di alásàlátù nù bẹ́ẹ̀sì ti alásàlátù ni mọ́ gbogbo ọ̀dọ̀ àwọn bàbá aládùn gbà yẹn ìyẹn Tẹ́kọ̀ọ́ so Paso di Ọlọ́run sògo mú mọ́ mé flower kọ̀ọ̀kan ló ti máa ń play tèmi ò gbé bẹ́ẹ̀ ló ti máa ń play so àwọn wẹ́wẹ́ yẹn ni wọ́n ní power base wọ́n tó bá mọ tó ń pè ní ibi tó ń pè ní power base nínú ìdí òru kọ́ àwọn pìsì tó dé rárá power base yẹn bẹ́ẹ̀ wẹ́wẹ́ ti máa ń play lọ́yẹ́ kan láìfù ẹ̀wẹ́ ó dẹ̀ máa ń rin ilẹ̀ gan láìfù yẹn ló fi so kò believe pé kò believe nínú rẹ́kọ̀dù ńgbà yẹn ní ó jẹ́ kó sí rẹ́kọ̀dù ó láìfù ẹ̀ ń rìn gan Àdìsá aláṣẹ là ó náà wà Martins ó dẹ̀ kókà ló ń gbé but Martins ọgọgọ ló ń wà ńgbà yẹn Sọni tí ló ráìdì gbogbo anybody wọn nínú Kìlání Adéyẹmí even kan Sọni tí lọ sí àkànní kan bí sí àkànní sí jẹ́ ọ̀gá fún ó nà mọ́ gbogbo àdúgbò yẹn mo ní fàdé nǹkan kan yẹn nígbà yẹn tó kàn máa ń yà mí lẹ́jọ́ pé máa ń gbọ́ pé àwọn kan ń sọ̀rọ̀ pé kìnìún wẹ́gbẹ́ yẹn kẹ̀ láìfẹ́ wẹ́ ti wà ń gbòòrò before kí màláìka tó máa gbórúkọ màláìka rárá màláìka pátá máa bẹ̀rẹ̀ sí gbórúkọ ẹ̀ táìmù tí wọ́n sáré dé ṣe 40 years birthday lọ́kọ́ta tí Paso náà play tó gbé máìkì fún ìgbà yẹn ni màláìka fẹ́ first travel màláìka Amẹ́ríkà tó kọ́kọ́ lọ ń gbà yẹn àwọn ò tí mọ̀ ní mo ṣe pé ó ń kó màláìka kọ ní ọmọ ọgbọ́n báwọn ìjọba máa ń sọ nǹkan tó ń rí tí wọ́n mọ̀ ló máa ń sọ wọ́n tó bá fẹ́ mọ̀ pa music tó bá fẹ́ mọ̀ pa Fuji wàá máa follow system bí wọ́n ṣe ń lọ ẹgbẹ́ mo kà á lẹ́sìn Wasiu Ajani Tẹ́kọ̀ọ́ ní Mushin sẹ́ẹ̀tì lóhun àtàwọn Paso náà jáde ní Mushin sẹ́ẹ̀tì lóhun àti àwọn Tẹ́kọ̀ọ́ Sọni tí ọmọ adé sọkàn Táyọ̀ Àkànní ojú ọbọ ìyẹn náà wà ní Ọlọ́runṣògo bíbá ìyẹn lóhun àti Paso òfìsì close rárá Paso ti gbé star Paso jáde ní Ọlọ́runṣògo yẹn ló jẹ́ kí Táyọ̀ Àkànní kúrò ní Mushin tó fi dìbò àgbàdo àbí yànà pàjá whatever bọ́n ṣe tẹ̀lé àwọn ní set by set nìyẹn but gbogbo 90s yẹn 91 92 93 wẹ́wẹ́ wà ń ta gan o àwọn tí mo màláìka ń gbà ẹ̀ àti mo ṣùpá so that is ọdẹ ló ṣùpá ti ṣe rẹ́kọ̀dù méjì kan kọ̀ọ̀kan pé wọ́n ti wẹ́ mọ́ra ó ti ṣe rẹ́kọ̀dù yẹn lóòótọ́ but tí wọ́n gbọ́ ní any music tí wọ́n bá ti any Fuji music tí wọ́n bá ti gbọ́ nù Mushin house of music ní Mushin house of Fuji music ló ní Mushin house of Fuji music Barrister Màṣẹ́wé ló ti jáde Ebenezer Obey Màṣẹ́wé ló ń gbé so Sunny Adé Màṣẹ́wé lé ni so bí gbogbo nǹkan ṣe lọ ń gbà yẹn nìyẹn gbogbo lẹ́yìn ìgbà yẹn gbà tí wẹ́wẹ́ jáde tán ẹ̀ tó tún tẹ̀lé wẹ́wẹ́ ń gbà yẹn nínú Mushin Ìyábọ̀ Sálé ni Ìyábọ̀ Sálé ló tún tẹ̀lé lórí òkè lábí ìjọ nígbà táwọn ọmọ gbòòrò sì jẹ́ gbòòrò tí gbòòrò mo sì jẹ́ gbòòrò kó tó di pé àwọn OPC dé bàtà àwọn tó OPC dé lórí pé bá pé kò sí pé bá àwọn olórin play káàkiri mọ́ tẹ́lẹ̀ nínú Mushin tó bá ti ń bọ́ ságbẹ́ ẹnìkan láti máa bọ́ ságbẹ́ ẹnìkan anybody máa play joint by joint ni bí ẹ ṣe lọ gbogbo táìmù yẹn nìyẹn but wẹ́wẹ́ òkèrè wẹ́wẹ́ lè pe Paso bú ọ̀dà o mo gbà bẹ́ẹ̀ èmi gan mo accept torí wọ́n jọ jáde sọ́wọ́ kan náà ni láìfù wẹ́wẹ́ dẹ̀ rin ilẹ̀ gan everywhere wọnú Sùúrùlérè wẹ́wẹ́ lọ́kọ́ wọnú Sùúrùlérè lẹ́gbàá tí Shina Peter play nínú Stadium Hotel nígbà Stadium Hotel ni best kí ní tó ń pé àwọn olórin tó ń sáré lẹ́gbàá ẹ̀ Stadium Hotel ni Shina Peter ti play gbà tó ní Fuji tó máa di pé báyà kọ́ ní Fuji náà máa play náà Obesere náà wọlé sí bẹ̀ Obesere làwọn kan ní Fuji náà kọ́ play Stadium Hotel nínú àwọn ní Fuji wẹ́wẹ́ ló tún tẹ̀lé gbà tó ní wípé láìpẹ́ wẹ́yẹn ó rìn káàkiri àpò ṣàkóso lọ́fẹ́ sọ ni àbí ẹ wo ọ̀rọ̀ àwọn ilé ti ṣiṣẹ́ sẹ́yìn gan ó ti ṣiṣẹ́ sẹ́yìn gan because ọ̀bọ̀ yẹn gan ojú ẹ nínú gbogbo àwọn ọmọ ní Fuji kékeré ẹ̀gbọ́n tó ipá àwọn ọmọ kékeré gbà ẹ ojú ẹ rí gan because mo rántí ijọ́ kan náà tí mo wà lágbo ẹ̀ ní Stadium Hotel táwọn jẹ́ àìjídé ìgbà ẹ kò tí sàṣìyẹ ò tí ì rìnlẹ̀ dáadáa gbà ẹ
àwọn judge náà wá kẹ́ anybody èmi gan abẹ́ stage yẹn gan anybody àlèmi gan sásí ń jọ yẹn gbàyẹn tó máa ń rèdí káàkiri lágbo tó sọ pé báyà wọn mo lè wà lágbo eléré kò sí olórin tọ́mọ olè ń lọ wò rárá látijọ́ tó ti kọ fújì kò sí tó bí gbogbo àwọn nǹkan yẹn ṣe lọ nìyẹn and secondly mo rẹ̀ tún gbọ́ nǹkan kan náà pé wọ́n sọ pé Wasiu Ayinde gbogbo olórin ló máa ń ṣẹ̀ but àwọn sínú kan ní òkè ń bú Wasiu Ayinde Ayuba èmi ti record fún Ayuba dáadáa ní 1997 tó dé láti Amẹ́ríkà táwọn bẹ́ẹ̀ sínú àìjì sí gbé wálé láti Amẹ́ríkà èmi ni mo lọ record fún Ayuba àgbà Ṣifadéwálé Ayuba àgbà ẹ̀ ní Yaba Tech Kabaka là ń record fún tẹ́lẹ̀ gbà tí ó ti sí star Kabaka ń ta mọ́ so èmi máa ń gbàgbó káàkiri ìgbà yẹn Ayuba dé láti Amẹ́ríkà ń gbà ẹ̀ ó wá máa ń play ní Sẹ́sì G yẹn ló sọ fún Ayuba ń gbà ẹ̀ pé bí Wasiu Ayinde sọ pé ò kọrin mọ́ ni òun ló yẹ ká Ayuba ó bù kan tó ní kọ́ ẹni jẹ́ yẹn sọ pé Ayuba bù Wasiu Ayinde ó ní Ayinde ò fọ́n bù o igi jẹ́gẹ́dẹ́ ò fọ́n bù àsìkò ọba wọn kò tí ì tó bọ́bà kan ò bá kú o ìkan ò gbúdọ̀ jẹ ẹ̀gbọ́n ẹ̀ ń fọ́n bù o ó ti wọ́n kọrin yẹn bàtà Wasiu Ayinde wá láti London gbà ẹ̀ ló ṣe oko fájì Délé Mọ̀mọ́dù ló ṣe remembrance bàbá yìí ẹni tó bá rántí yẹn kó wọ́n máa recollect kan tí mo ń sọ èmi ni mo lọ record ìfúgọ̀ ọgbà yẹn mi ni mo mú sáìdì tó ń lu sákàrà fún Paso tẹ́tẹ́lẹ̀ sáìdì orí tọ́nà màtí yóò sí lẹ́yìn Paso mọ́ èmi ni mo mú lọ sọ́dọ̀ Ayuba àgbà yẹn ló play fún Ayuba àjọ yẹn kó tó di pé ọ̀bọ yẹn kú Ọlọ́run fọ̀run kẹ̀ so Wasiu máa gorí stage báyìí ó wá bá Ayuba lórí stage ni pé Adéwálé èmi máa nì yọkọ̀ Ayuba ní Ayuba bẹ́ẹ̀ sì ń kọrin pé Ayinde ò fọ́nbù o igi jẹ́gẹ́dẹ́ ò fọ́nbù o ẹni tí ò bá wá ṣe àṣàmàrégè wọn jíṣẹ́ sí pé ó ti sọ fáwọn fans Ayuba pé Ayuba ò kọrin mo ti lọ sí school ẹwọ́n bàbá kan náà ó ní pé ó dìgbà tó bẹ́sẹ̀ bá tó dọ̀bálẹ̀ fún Wasiu Ayinde kó tó rọ́nà lọ. fújì mi olómi báyìí ìsàlẹ̀ kò sẹ́ni tó tó òkè kò sẹ́ni tó tó. wọn ò ní dọ̀bálẹ̀ fọkọ̀fọkọ̀ láti rí ike ńlá gidi ní sẹ́yìn ni Wasiu tí wàá di ọ̀gá tọ́ba sọ̀rọ̀ tí wọ́n ń rí ife àwọn náà ní rí ife o àwọn náà wà sọ fún kọ́lé dúró dúró yàtọ̀ mọ́ ṣẹ́nu kọ́lé kí ni àgbébẹ̀. ẹni tẹ́ ẹ ló ń gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún yàn kan Ọlọ́run ti dá ó ti dá lóhùn ìyàn sílé ẹni ò lówó lọ́wọ́ ìyàn sílé márùn papọ̀ at the same time ó tún lọ sí London ó tún lé ẹtú wọlé tó ń rà sí London kò tí kan ti Dublin tí ẹ káwàá sọ pé táwọn ọmọ ẹ ló dìgbà tó sẹ́lẹ̀ ìdọ̀bálẹ̀ fún yàn kan kó tó kọ́lẹ̀ tó là yẹn sílé márùn 5 houses kò tí ṣẹlẹ̀ rí inú Fuji Obesere ló gbé keyboard wọnú inú Fuji music àmọ́ àwọn tó yẹ pé wọ́n lè lo àmọ́ àwọn oní Fuji tó yẹ pé wọ́n lè lo keyboard láti fi play irú Ayuba ń ṣe Ayuba kò lo keyboard kò lè lo keyboard láti fi play yìí Sandoka àbí kí náà pè gbogbo olóyìnbó ń sìn yẹn ṣé wà ní olórin yẹn ò tiẹ̀ mọ́ ní kọ́ rárá àwa ti gbé lọ sọ́sọ̀ọ́sọ̀gbò 1991 a ní kó play pẹ̀lú Kọ́lé Dowó kò rórin kọ erógún wọlé agbo mèrègè Fuji mèrègè Ìbàdàn làwọn èrò wà because àwa lo inú terminus hotel fún Sandoka gbà ẹ̀ so mèrègè wà ní sports club ní Station Road láti sọ̀sọ̀ọ́sọ̀gbò 1991 àrówó rárá ó yẹ sọ fún akọ́tọ́ bá di next one ó mọ̀ sí máa ṣe show fún wa because ọmọ pé táìmù Ọ̀ṣun Òṣogbo yẹn olórin máa ń pọ̀ lọ́sùn Òṣogbo ń gbà ẹ̀ so ibi tó bá ń wù ẹ̀ tó bá like ló bá lọ ságbu ẹ̀ so ó yà mí lẹ́gbẹ́ pé kàn ń sọ yàmà kíní kan kìnnà àti secondly ó lóun lọ sí Ìbàdàn wọ́n tọ́ pé fún ẹ̀ ló bá wọn Obesere ní Ìbàdàn pẹ̀lú Sànjí Ọlọ́runtóyìn ó ló bá wọn Sànjí Ọlọ́runtóyìn pẹ̀lú Mèrèǹgè ní Ìbàdàn yẹn 1995 tó ṣe láìfù yẹn gbà pé ẹ̀tọ́ fi bú Wasiu Ayinde kò dẹ̀ sí ọ̀rọ̀ tó fà á ju pé Obesere lọ play ní Jẹ̀bú Wasiu Ayinde ní kí wọ́n dágbó ẹrù so bẹ́ẹ̀ làwọn yẹn ti pípà báwo torí pé àwọn Sànjí ti close mọ́ Obesere sórí àti ló jẹ́ kó ṣe orúkọ bẹ́ẹ̀ so yẹn náà fi ṣe láìfù yẹn gbà yẹn pé Mèrèǹgè náà dẹ̀ sọ ó ní àwọn fans Wasiu Ayinde ló gbà wọn pé òun fẹ́ travel Wasiu Ayinde ló introduce sí wọn tó fi gbà ọ́ ní wọ́n fi ṣe láìfù yẹn gbà ìwọ náà dẹ̀ wà ó dẹ̀ rí pé wọ́n ní kọrin ọ́ ní wọ́n náà gbẹnu sí máìkì náà ọ̀dẹ̀ ní ẹ̀ ṣáà mọ̀ pé ẹ̀gbọ́n mi ni Obesere ta ló lẹ̀ ẹ̀gbọ́n òfo Ọlọ́run tó bá tó ń ṣiṣẹ́ ọba àrà ni
ẹ tí ò tiẹ̀ tí jáde ẹ tẹ̀ tí mọ̀ rárá kókò lè jáde wá kẹ́kọ̀ọ́ bá ok for example ṣe gbà tí Portable máa jáde tó kọrí lẹ́yìn èèyàn kan tẹ́lẹ̀ yìí no tọ́lọ́ bá ti tó time tọ́lọ́ fẹ́ lù ẹ̀ torí Fuji music ó dàbí pé ó dàbí àwọn bíi prophet ni bí òjíṣẹ́ pé wọ́n á jíṣẹ́ torí most inú àwọn orin tó máa ń kọ ẹ máa rí sense even gan òbẹ́sẹ̀ gan tó sọ pé bá pé ìkọ̀kọ̀ ló kọ tẹ bá wọnú àwọn records ẹ máa sense pẹ̀lú orin tó ń kọ́ ń gbà mí tẹ orúgbà tó ṣe àṣàkáṣà ẹ nípa tú ẹ ó ní oúnjẹ gbogbo oúnjẹ ló wọ́n gàrí òṣèrà lọ́jà ó ní gàrí 10 naira òyọmọ kékeré ìyẹn nígbà yẹn ni o 1993 ẹ wá wo nǹkan yẹn ń sìn ṣé kò máa ṣẹlẹ̀ ń sìn ó lọ́mọ 20 years wọn owó kékeré mọ́ billions ló ń ta sí ṣé oníyẹn ló jẹ́ kíkú ọ̀dọ́ máa pọ̀ sí ṣé kò máa ṣẹlẹ̀ ń sìn ni anybody fẹ́ sọ́bà kó tó lówó anybody fẹ́ tèèyàn rògbò ni kó jáyé kó lọ so orin Fuji music ó dàbí pé bóyá èèyàn ń ṣe wàásù àbò ń jíṣẹ́ so yẹ jẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ so kí back to that àtàwẹ̀. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. Àbáwí bá sọ nǹkan kan pé òun ò mọ̀ èèyàn kan rí òun mọ̀ ẹ mọ̀ tí bá focus business mi ò lè mọ̀ pé èèyàn kan sí nǹkan kan bí kan èmi focus business tèmi báwo ṣe mọ̀ pé èèyàn kan kìíní kan but wọ́n wá lè máa sọ létí mi pé èèyàn kan níbi kan ọ̀bọ̀ tábà tí ríra mo ti confirm ẹ̀ so kò bú Òṣùpá pé bóyá pé òun mọ̀ Òṣùpá rí pé bóyá pé òun ju Òṣùpá lọ ó ní Òṣùpá sọ pé òun ti ṣe rẹ́kọ̀dù 2 àbí 3 ó lọ́wọ́ sọ pé òun ò mọ ẹni tẹ́ ń sọ yìí ó possible kó máa mọ̀ náà ìjọba tó Òṣùpá ti ṣe rẹ́kọ̀dù 3 ta ló mọ̀ inú ìjọba lọ sí mọ́ náà bọ́ tí wọ́n lọ́dún tó bá jáde nínú Mushin rally round ni ó máa kárí ayé ni ìgbà ẹ̀bẹ̀ ni live àwọn èèyàn believe nínú live show gan ọ̀bẹ́sẹ̀ rẹ̀ gan live lọ́nà fi kọ́kọ́ mọ̀ nínú Mushin the Palmer King of Music live case tó wá ń ṣe nínú Mushin náà fi mọ ọ̀bẹ́sẹ̀ rẹ̀ nínú Mushin so wọ́n bá ti ṣe live tó yẹ kó ti ṣe live wọ́n tó bá ṣe record wàá yìí tè pick up wàá yìí tè mú ẹ̀ gbà ọ̀bọ̀ tó ṣe live tó ṣe níbẹ̀ aláìfẹ́ yìí ti gan kọ̀ọ̀kan ok for example sí ẹwọ orúgbà àti bára ìkáwà ṣe live ni mo ṣe ẹlòmí ọmọ pé mo ṣe ló ti ṣe live yẹ o ṣe Ọlọ́run ògbójú mi jẹ àdúgbò ló ti ṣe live yẹ ga small area ni Àṣàbí small area níbẹ̀ yẹn ẹwọ live yẹ bó ṣe rìn káàkiri kó bá ti ṣe rẹ́kọ̀dù kankan live yẹn gbogbo lásán ó bí rẹ́kọ̀dù wà torí tí máa sọ gan rẹ́kọ̀dù tó ṣe láfítà àgbà yẹn gan kò lè ta tó live yẹn ẹni wọn fẹ́ parí ìjà Fuji ṣé ìjà Fuji lè tọ́ ni tíjà Fuji bá tọ́ tíjà Fuji bá tọ́ lẹ́yìn Fuji kò lè lọ fáàmọ̀ bíi ti tẹ́lẹ̀ torí controversy yẹn gọ́gọ́gọ́ ló máa ń jẹ́ káwọn èèyàn gbọ́ music lọ́wọ́ yẹn máa kán gbọ́ Fuji o gbọ́ mo fẹ́ lọ gbọ́ bíi tí wẹ́wẹ́ ti bú Òṣùpá mo fẹ́ gbọ́ bíi tí Òṣùpá ti bú Màláíkà mo fẹ́ gbọ́ bíi tí Pasuma ti sọ̀rọ̀ kan Sóbèsèrè mo fẹ́ gbọ́ bíi tí Sóbèsèrè ti sọ̀rọ̀ sí Wasiu Ayinde nítorí jẹ́ kí Fuji máa kó sọ́ọ̀gì nìyẹn ẹ gbàgbé ìjà ò lè tọ́ lágbo Fuji bìkọ́ àwọn ọmọ mi wà tẹ́ pé wọ́n sì wà lọ́dà grab tẹ́ pé wọ́n ti lo star lọ sórí days nígbà ẹ̀ tí wọ́n rí star lò mọ́ sí tẹ́ bá sọ̀rọ̀ kan táwọn àwọn tó ti wá kárì sí wọ́n sọ pé kí wọ́n máa gbà èkó sínú àwọn náà ṣé kò sínú ìwà rí wọ́n gbé báàgì fún yẹn ṣé kò ní sọ̀rọ̀ ó máa sọ̀rọ̀ náà á sọ pé ǹjọ́ làwọn ilé ọ̀bí Ọlọ́run gbàdúrà wọn pẹ̀ṣáàpù ẹ̀wọ́rú sàkárí àdáńfó tí Wasiu Ayinde dárúkọ nínú gbogbo àwọn nínú flavour tó dárúkọ pé àwọn sàkárí ìyá dáńfó olóòsì kọ ní before Barrister ó sì kọ Fuji before Barrister dáńfó dídí wá sórí nẹ́ẹ̀tì ni ó ní. Wàsíù gan ọ̀jẹ̀ sọ bẹ́ẹ̀ yẹn ebi 74 gan lòun gan náà gun stage
kó tiẹ̀ máa ṣe pé Barrister ló dá fújì lẹ́kọ̀ọ́ tọ́ lẹ́nu Wàsíù kọ́ máa sọ̀rọ̀ yẹn káàkiri torí pé ògo rẹ̀ lónìí Wàsíù Barrister lọ́lọ́ ni kó gbé débi tó dé. Kò easy na kéèyàn change kan láti 1966 nǹkan ẹ̀rọ wá di nǹkan tó tọ̀ káàkiri gbogbo ayé pé fún gan pé kó bá ti jẹ́ pé Barrister ló dá fújì ilẹ̀ gan ó yẹ kí state tí wàá ṣáà dé wá ẹ̀ pé ó yẹ kó fowó ra fún Barrister ni ìwà tó wà lọ́dún ẹ̀ láti 8 years kò easy o ti gbọ́dọ̀ yàn láti 8 years ìgbà tó wá máa lọ sí sọ́ngbà ẹ̀ ó ní. èmi ò lọ kọ́ṣẹ́ orin kíkọ lọ́dọ̀ Barrister Oh, okay. because àwọn kan wà wọ́n máa ń lọ kọ́ṣẹ́ orin kíkọ èmi kàn jẹ́ olólùfẹ́ Alhaji Barrister láti kékeré. ẹ ṣàmù ń gbọ́dọ̀ yín láti bí 8 years mo dẹ̀ wá kọ́ fújì ẹ jọ kí mo wá ta kàrámẹ̀ àbí mo ta dúdú àbí mo ta granite ẹ nítorí wọ́n fi gbọ́dọ̀ gbọ́dọ̀ èèyàn kan o fẹ́ ní experience lórí nǹkan tẹ́ni yẹn ṣe I accept pé wà sí id òun ló tẹ̀lé Kollington is number 1 for now Alhaji Kollington mass more respect Alhaji Kollington Ayinla is number 1 no Fuji now àti gbọ́ orí gan bẹ́ẹ̀ pé kó tó kọ̀ wá sí àìdè ọ̀nà jì gan ìfùgàn mèrègé Ìbàdàn kan sọ pé táwọn bá ní ká máa dárúkọ àwọn onífújì tó ti wà káwọn tó dé pé òun gangan fún ara òun gan ò lè rí nọ́mbà 100 mú ìyẹn mèrègé Ìbàdàn yẹn that is true. kò lè sí nǹkan tó máa ń dá wà lálẹ́ bí ká dágbò kan ní irú àwọn ìgara nígbà táwọn máa ń gba gbòógì lójú méjì Barrister máa ń lọ ságbẹ̀ dáadáa jẹ́ nìkan tí mo like láti ilẹ̀ tí Barrister bá máa dágbò máa kí anybody round akọ́kọ́ kí anybody so ó lè máa tẹ̀ kí ni so because ọmọ pé ó lóun fẹ́ gbà lọ́wọ́ yìí ó mú láti fún respect ṣé Barrister ìjọ àwọn Tẹjúmọ́lá lọ ni fáàfáà ọ̀nà jì gidi gan tí Barrister bá fẹ́ kí Tẹjúmọ́lá máa kí ọmọ ṣe láì ní wọ́n sì máa dì mọ́ra wọn ó máa kí mú Fúlàní ó máa tẹ̀ because ó fẹ́ gbowó lọ́wọ́ wọn ni àwọn onífújì ń sẹ́yìn ẹ tí mo tó rò pé ó fẹ́ ní respect òtójú òbẹ́sẹ̀ lọ ó tún ní respect bẹ́ẹ̀ tàbá tó ara wọn tó tún ṣerú nǹkan bẹ́ẹ̀ sí wọ́n copyright ni wọ́n copy ni wọ́n ṣe ń copy because ìgbà àwọn pé kọ́dọ̀ orí stage rírí wọ́n bẹ̀rẹ̀ music tí wọ́n so tí controversy tí ó bá sínú Fuji mọ̀ Fuji ò lè rìn controversy yẹn gangan ló ń jẹ́ kí Fuji move forward mo fẹ́ gbọ́ tí Màláíkà sọ mo fẹ́ ẹwọ fẹ́ ṣáàpù ṣe gbogbo àti wẹ́wẹ́ jáde sí torí pé òun ò lè pe Paso bú ọ̀dà Òṣùpá àwọn jọ wà náà ni ẹgbẹ́ láìfù lọ lóríṣiríṣi Màláíkà gan tí ò dárúkọ ó dá sí pé ọ̀rọ̀ tí ètú òsì ọba ò jẹ́ sọ ọ̀rẹ́ òní so òun náà sọ tiẹ̀ Òṣùpá sọ tiẹ̀ Paso sọ tiẹ̀ agbọ́n má bí wọn so kò sí ní bí nǹkan yẹn ṣe máa lọ nìyẹn láì jẹ́ bẹ́ẹ̀ music yẹn o Fuji music kò lè dùn Alhaji Kollington ṣé wọ́n mú nǹkan lẹ̀ ṣé Alhaji Barrister àti Kollington ṣé wọ́n mú nǹkan lẹ̀ ni at the end of the day àtúgbọ́ pé wọ́n dọ̀rẹ́ òjijì kò lè sí ìkànnì jẹ́ kán dọ̀rẹ́ ju pé gbàtò yìí Kollington ti gbọ́ pé àwọn ọmọ yẹn ló máa ń ṣe tóra fún Barrister ńlé báwọn ọmọ yẹn wọ́n tẹ̀ sẹ́rí Fuji yẹn gan máa pa mí lẹ́rìn gan inú Fuji wọn àwọn kan máa ń dùn fáwọn tí àwọn kéékèèké tó ń bọ̀ lẹ́yìn tó ń mọ nǹkan ẹ wo orúkọ ọmọ Sàbáíkà ẹ sọ mo wo live show ẹ kan Sàbáíkà ọmọ tó tẹ̀lé Màláíkà ẹ ó ní tọ́gà méjì máa ti ń jẹ ẹ má jẹ́ káwọn máa dá àwọn táwọn ń bọ̀ ká má jẹ́ káwọn máa dá sí because ó tí bọ̀bọ̀ yẹn tí ò ń bá jà yẹn lẹ́jọ́ máa pàdé ní Europe tó máa help ẹ yẹn Àdìsá Sàbáíkà mọ́tò Àdìsá Sàbáíkà ẹ̀ ó ní kí n wo sí wọ́n ní wẹ́wẹ́ àti Paso ń jà àwọn kan ti fẹ́ àwọn ọmọ tó tẹ̀lé Paso wọ́n ti ń jábọ̀ sáìsì wọ́n ti everything Paso àti wẹ́wẹ́ ń sìn wọ́n máa play London 26 fún amọ́dé máa já ọmọ Mushin ní London birthday pẹ̀lú Sàbáíkà yẹn wọ́n jọ máa play papọ̀ together ni kò sí pé wọ́n máa play lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n máa play together amọ́dé máa jáde di champion ogo Mushin ní gbogbo London kásínátì ẹ jẹ́ ká tún sọ ọkàn mi. Aláǹgẹ̀rẹ́. ẹwọ́rú sìn àtàwẹ́ ló jẹ́ kọ́ máa olóproduce àlùkò àtàwẹ́ ló produce Rẹ̀mí Àlùkò
níwọ̀n tó bá mọ̀ music tó bá mọ̀ Fuji music tó bá wà nínú Fuji music dáadáa àtàwọn web produce Rẹ̀mí Àlùkò torí mo rántí ìgbà tó máa mú Rẹ̀mí Àlùkò wá sí inú ẹgbẹ́ man ìgbà yẹn àwọn ẹgbẹ́ man wọn lo Ayọ̀túgà gbà yẹn ibẹ̀ náà àti máa ń ṣe meeting gbà yẹn èmi máa ń bá ẹ̀gbọ́n mi lọ sí meeting gbà yẹn Bob Kasim Bob K lólóṣà so Fọláwà Ẹdí ló mú Rẹ̀mí Àlùkò wá gbà yẹn even gan bàbá yẹn gbà yẹn ara bàbá yẹn ò yá gbà yẹn gan pé ó sábẹ̀ kí Àlùkò kó tè cash up because Rẹ̀mí Àlùkò náà ti ṣe àwọn live gbà yẹn tó pé special life wọ́n ti mọ Rẹ̀mí Àlùkò but tí wọ́n ló jẹ́ kó mọ Rẹ̀mí Àlùkò so wáyé tí wọ́n sọ pé Rẹ̀mí wẹ́wẹ́ kéré nínú ayé Àlùkò dẹ́ ni ẹ wo bàtà Àlùkò sí wà ń tà Àlùkò síwájú Táyé Currency wà ń tà náà even gan rẹ́kọ̀dù Àlùkò tí wọ́n kọ́ rìn síwájú Màláíkà ọ̀tọ́kọ́ lọ́ọ́ máa ló ń dé ó ti dé nìyẹn sarah sand wẹ́wẹ́ kéré nínú ayé o Bísímílà ìbá mi ṣe ara mọ̀ ní ìbá mi mú ara ìmì ilé mi lọ́wọ́ àlàlà ìlàlà kò sọ ọba kan àlàlà ìlàlà àfọlọ́hún tí n bá gbósòdì tí n bá gba mọ̀lété tí n bá gbolóòṣà tí n bá gbojú ẹlẹ́gba ẹ má gba káńgọ̀ lórí mi kóńkó tí kó irú àwọn Òṣùpá Màláíkà nígbà yẹn kó tó mọ àwọn yẹn mú sí àwọn sẹ́ wẹ́wẹ́ tó ti jáde nígbà yẹn àwọn sẹ́ àpòṣe ló wọ̀ tó ń kí tó ń ṣe mọ́ àpòṣe ló wọ̀ tó ń kí tó ń ṣakọ́ gbogbo yẹn gbà yẹn ìjà àpòṣe dájà rẹ lóyún gbòǹgbà yẹn lórí days 90 bá 91 àbí 92 ṣá jàmbá jàmbóǹbò jàmbá jàmbóǹbò jàmbá kó máa jù nájú ṣe làwa ń fẹ́ aláka òkú dí ibẹ̀ náà ti sọ pé àròkéṣe àwọn láìfù yẹn iṣẹ́ pọ̀ lẹ́yìn tó ti ṣe sẹ́yìn ohun belief nínú rẹ́kọ̀dù gbà yẹn live cassette làwọn onífújì fi máa ń rè lórí days mọ́ tó bá ti ṣe live tó bá ṣe rẹ́kọ̀dù gan kò lè tà but live bá ti wọ́n ta ń gbà ẹ wọ́n nígbà tó gbèsè ìwọ nínú mu ṣe lọ́kọ̀ ṣe Africa Bakaja ṣe kọlà ló fi ó sọ kò kálákálà wàá sọ mẹ́ni wàá sọ mẹ́jọ ó sọ kò kálákálà tó sì pé àwọn ọmọdé wọ̀nyí jẹ́ ó fújì connection láìfìyàn orin gan àtàwọn láìfi ọmọ bàbá ẹlẹ́pọ̀n kan o àjòjì ò gbọ́dọ̀ bó nílẹ̀ ìdúnlẹ̀ mú sọ lọ́jọ́ sí olóhùn ọmọ Ìbàdàn ní Mr. Àjòjì ó dẹ̀ máa kó lọ sí Kírè ní ìgbẹ̀yìn o òru ló máa fi kó lọ nílẹ̀ yìí Ìbàdàn táwa yìí ó gbọ́dọ̀ ṣù ẹgbẹ́ ó gbọ́dọ̀ rìn di nígbà yẹn oníbàdàn táwa yìí bọ́tí Èkó làwọn wá sí ó gbọ́dọ̀ yámúgun lè kó àwọn láìfù yẹn rìn débi pé ó tún lọ gbà wín mọ́tò ló mú wọn tó fi lọ gbà wín mọ́tò ọpẹ́lọpẹ́ Àjàdí Àdé mi tí ń jẹ́ Múfútáù bàbá wa láàánú mi tí wọ́n lá Àjàdí o Àjàdí wá sọ fún ẹ pé òní o bá bùkátà wá o ọ̀la o bá bùkátà ọtún lọ́wọ́ bá bùkátà tó bá dọjọ́ ọjọ́ kan máa wí pé ọjọ́ ìwọ náà rọ́ra máa gbàwìn ò tí lè gbàwìn jù bẹ́ẹ̀ ló tún sọ pé bẹ́ẹ̀ ló tún sọ àwọn láìfù kan gbà tó ní Mr. Mashado báyà lágbájá ni mò ń bá wí báyà tábìlì ni mò ń bá wí màá láàyè yín torí pé mò ń ṣeré ńlá parias àwọn náà ṣeré ń bẹ̀ torí náà kọ́ lọ́ọ́ sọ̀rọ̀ àkàndé ètèrè pápá tọ́ sí ibẹ̀ tí ń bá bínú pẹ́rẹ́ ọ̀rọ̀ wọn á dàbí tẹ̀yìn ẹlẹ́dìyẹ ọjọ́ sí á dàbí ti Michael Jackson ẹni tó bá mojú ẹ̀ kó lọ sọ fún mo ti ní Saudi alájì tó tún ti dé èyí tó sọ tẹ́lẹ̀ tí ń fọwọ́ wọnú ó tún bá kan bọ̀ pápá tọ́ sí ibẹ̀ kó lọ sọ́ra gbogbo àbálọ̀ àbábọ̀ Saudi dewúre sàlárì o pápá tọ́ sí ibẹ̀ mí o gbogbo àwọn láìfù gbogbo ayẹ láìfù làwọn onífújì fi ń rè orúkọ mi ni Ọláwálé Ọláníyì ẹ̀ṣọ́ gbogbo Mushin tabadẹ rẹ tó fẹ́ béèrè sórí inú yìí nípa Fuji music inú Mushin ni onínú Mushin yìí lẹ́yìn ní tílẹ̀ mọ́ yìí ẹ pè mí sórí aago mi ìbọn náà gba nọ́mbà ẹ̀kọ́ mu dání WhatsApp nọ́mbà mi 091 290 960 70 lẹ́ẹ̀kan sí WhatsApp nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 091 290 960 70
àbáwọn tẹ bá dẹ̀ ní di property ẹ fẹ́ rà mò ń talé o mò ń talẹ̀ tó jẹ́ new àwọn jẹ́ new paper ní tó jẹ́ new document nínú Mushin ìbájẹ́ nínú Mushin bí ìbájẹ́ nínú Ìkòròdú ìbájẹ́ nínú Ifọ̀ ìbájẹ́ nínú Èkó àwọn property wà nílẹ̀ tó bá fẹ́ rà o tó jẹ́ correct one ètò oníṣẹ́fún wà ń bẹ̀ RC wà ń bẹ̀ àwọn ètò yẹ pé receipt nìkan ló wà ń bẹ̀ lónìí pẹ̀lú survey ó wà ń bẹ̀ ilẹ̀ so WhatsApp number mi 091 290 960 70 lẹ́ẹ̀kan sí WhatsApp number mi lẹ́ẹ̀kan sí 091 290 960 70 kò jù bẹ́ẹ̀ lọ.